gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé lórí ọ̀rọ̀ justice for Mohbad pé ìdájọ́ òdodo náà là ń wá. Karimo mà tún ti bóde ó ti yanu sọ̀rọ̀ sókè pé CCTV kámẹ́rà tí wọ́n ń parọ́ pé kò sí nínú ilé Mohbad irọ́ pátápátá gbà tó jìnnà sóòótọ́ ni kí wọ́n wádìí ìdí CCTV kámẹ́rà gangan ni toró ń ló lè fi ìdí òdodo ọ̀rọ̀ yìí múlẹ̀ pé n tó ṣẹlẹ̀ sí Mohbad lọ́jọ́ gangan tá a bá dẹ̀ ní ká wò ó nínú fóònù Mohbad tí wọ́n ní wọ́n wá pé wọ́n ti lọ rèé tà á wọ́n ṣe kinní kan ẹ mọ̀ pé bí wọ́n bá install CCTV sínú ilé dandan ni kó jẹ́ pé ẹni tó install rẹ̀ yóò connect ẹ̀ mórí fóònù ẹ̀ láti lè máa wò ó ni. Kí ni tí ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí mọ̀ gbẹnu tán o ẹ wá wò ó bí Karimo bí ṣe ń bọ́ tí ń kí fún Wùmí nínú fọ́nrán eléyìí tí mo tún bá yín mú wá bó bá jẹ́ pé gbà àkọ́kọ́ yín rèé lórí ìkànnì Àròyé TV ẹ bá mi subscribe ẹ like ẹ share rẹ̀ kẹ́sì bẹ̀rẹ̀ sí ní máa bá mi bò kárakára kò ní bàjẹ́ o ẹ jẹ́ n gbé fọ́nrán wọlé kájọ láǹfààní àti jẹ̀gbádùn rẹ̀ ẹ kú kalẹ̀. Footage of the areas and surroundings that led of the road that led to Mohbad's house. I'm not talking about the main road though. I'm not talking about that though. Starting from the entrance, the first two gates, gate 1, gate 2, gate 3, ó dà pọ̀ wẹ̀yìn ló wà. Ìwàkuwà gan la wà nǹkan tó sọnù. Tẹ́ bá lè wù lọ gba ti gate 3 yẹn ọ̀nà mẹ́ta ló lead sílé Mohbad. The first gate, the second gate, bí mọ́tò ẹ̀ ṣe gbé mú wọlé. I need the footage yẹn now. Ìgbà tó tún jáde mọ́tò tó náà fi gbé lọ hospital tó bá jẹ́ tó tọ́ lọ gbé lọ hospital a fẹ́ mọ mọ́tò tó gbé lọ ṣé mọ́tò tí Mohbad ní àbí ti neighbor. We want to see everything. You are a son. I believe you know better. I'm kind of worried at this point. Sanshitu, I'm kind of worried. Mo mọ̀ pé ẹni tó rán níṣẹ́ là ń bẹ̀rù. But why are you okay? What maybe your client is not thinking in that direction. But as his son, I expect you to advise him or to make a suggestion. Baba, ṣe jẹ́ ká tún lọ gba CCTV. Kó lórí burúkú ìtẹ̀yẹ fi 3 seconds kó gba gbogbo èèyàn. Tẹ́ bá bí management tó bá fún any right láti sue wọn because there are CCTV footage around this area. Ibi tí mo gbé fún bí 2 months ni ó wà káàkiri tó tóbi gan pàápàá tó tóbi tó drop wálẹ̀ báyìí. CCTV wà gbogbo bẹ̀ yẹn. Ẹ lọ gbà náà kí ló ṣẹlẹ̀ gangan. Tí bàbá Mohbad bá ronú lọ síbẹ̀ ẹ̀yẹn bá wa enlighten bàbá Mohbad now. I'm not saying I didn't believe in toxicology. I'm not saying that. But I feel like that is not enough. Tó bá ṣe jókòó nu fọ́tò ló ṣe máa bára ẹ̀. Tá bá ní toxicology lẹ́gbẹ̀ẹ́. Okay, hallelujah. That aside, tá bá tún ní CCTV footage, tá ní ti premises ká tó délé Mohbad. Kò léwọ̀ náà, kò bògùn jẹ́. Tá bá tún wá gbà yẹn tán, onílé àárín méjì nílé Mohbad wà, onílé apá tún, onílé apá òsì tílé Mohbad wà láàrin méjì. Tá bá tún gbé súnmọ́ àwọn yẹn náà. Tẹ́ bẹ̀ wọ́n tẹ́ gba CCTV footage wọn, kó má pọ̀ jù kẹ́. Kárìn ká pọ̀ yíyẹ ló ń yẹ ni. Èwo ni gbogbo wèrè táwọn ilé ń ṣe láti bí ọdún méjì. Sanshitu, ṣe bá wa ronú lọ síbẹ̀. Kẹ́yìn náà ro tàbí àmọ̀. Kẹ́ ro tàbí àmọ̀. Ẹ má jẹ́ káwọn oníyan kíkọ́ tepo sálà yìí. What I'm saying right now kò pọ̀ jù ẹnu mi lọ. It's a request, and I believe a lot of people out there. That is I know some people are reasoning the same way I'm reasoning right now. Let's forget about Yomi shenanigans. Ẹ̀ṣìkẹ́ṣì ẹ̀yin àti àwọn tó gbéṣẹ́ fún yín. Ẹ̀ṣìkẹ́ṣì yín pẹ́ lórí mi ni Yomi ṣe bá yín bẹ̀ náà. Tó bá jẹ́ bàbá Mohbad ní ó fẹ́ kẹ́ ṣiṣẹ́ yín, let us know so that I ní máa wò pé how can we employ a son and we are not seeing what we are still I shouldn't be in this situation to be telling you what are you doing about the CCTV footage. Let's channel our energy towards that. Ẹ̀yin tẹ́ bá ní kórìíra mi tẹ́ ṣì kórìíra mi náà tẹ́lẹ̀ ṣùṣì nífẹ̀ẹ́ mi ẹ lọ máa bi Sanshitu ẹ béèrè lọ́wọ́ Sanshitu pé báwo lẹ ṣe fẹ́ rí CCTV footage ti premises tẹnu náà látẹnu náà gate ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ bá dẹnu lọ gate Mohbad tí wọn bá fẹ́ kẹ́ wọlé ẹ̀ ní wọlé tẹ́ bá ní pass lọ́wọ́ ẹ̀ ní wọlé tẹ́ bá wá ní pass ẹ máa pe ẹni tẹ́ fẹ́ lọ bá ló máa ṣe wá pe ẹnu gate ló máa ní kẹ́ wọlé níbi tí security yẹn tight do tó tight dé gbogbo bẹ̀ yẹn dẹ̀ ní CCTV wà
You have every right under the law, Sanshitu and Baba Mohbad. You two have Baba Mohbad Sanshitu as a son. Under the law, you have every right to request for CCTV footage. Bó ṣe wọlé, kò bá jẹ́ ní ọ̀nà kíní ló gbà wọlé, kò bá jẹ́ ní ọ̀nà kejì ló gbà wọlé. Any every right under the law. Do you know why you have every right? Because a life was lost. Kàn jalè gan, kàn lọ jalè níbẹ̀ yẹn, ṣé wọ́n ní provide the CCTV footage ni? Tó bá jẹ́ pé o lè lọ́jà kó má jẹ́ mi ló bọ́, ṣé àwọn ọlọ́pàá ò ní béèrè fún CCTV footage ni? Ẹ̀mí ló bọ̀ now. So you have the right, sir, under the law. And Baba Mohbad, ẹ̀yin gan ní right. As the father of the deceased, you have every right. They say, mo fẹ́ ẹ fẹ́ mọkú tó pọ̀ mọ́ yín látàrí ẹ fún wa ní backup storage yín. Tó bá wá sọ pé ha ó pọ̀ o nǹkan tó máa cover pọ̀ bó ṣe máa gbé jáde. Èmi ti sọ lánàá èmi yìí o máa donate 2 million naira tó bá pọ̀ débẹ̀. I will donate 2 million naira cash. Mo dẹ̀ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan náà wọ́n máa donate owó tó máa gbé jáde. You don't have to bring it to social media. I'm not interested in it. Ẹ play any court now. Nígbà tó ṣe toxicology fún Mohbad tí government ṣe bó ṣe ń kun ara Mohbad wọ́n ṣá play any court. Àwọn tó lọ court rí now. As a matter of fact, wọ́n ní baba Mohbad sá jáde ni at some point. Okay, tẹ́ bá ti retrieve it on. I'm not interested. I don't want to see it. Present it to the judge. Let the judge play it out. Kí gbogbo suspect náà rí everything tó ṣẹlẹ̀. Kí gbogbo ọmọ Nigeria náà rí. Then we get the hell out of this rubbish everybody ń ṣe. Wọ́n lọ sin ọmọ lọ́mọ. I get justice. Toxicology gbogbo ẹ̀ náà. Ṣé máa ń kíní kọ́ náà ni kò ń ṣe èèyàn ló máa ṣe toxicology ni. I'm not saying pé ẹni tó ṣe toxicology ò perfect. But errors happened. There are things they call medical error. I'm going to say it this way. I'm not saying the person in charge of the toxicology is not perfect. I'm not saying he's not an expert. Even in the operation room, in the operation room, surgeons make mistakes. Errors happened. So, taba ní toxicology lẹ́gbẹ̀ẹ́. Mi fẹ́ ká gbé gbogbo ìgbàgbọ́ wa nìkan lé toxicology. Tó bá ṣe jókòó, kí n jókòó nsìn, kí n jókòó báyìí. Kàn wá yà mí photo. Àbí kàn ṣe fídíò mi. Kàn wá fi wọ̀n mi kí n wá ní AI ni. Tó bá ṣe jókòó nu photo ló ṣe máa bára ẹ ló dífá fún tá bá rí CCTV footage, date máa wà ńbẹ̀, time máa wà ńbẹ̀, ọjọ́ tí ṣẹlẹ̀ kódà kó jẹ́ black and white gan á sì gbé wa débẹ̀. Kódà gan a fẹ́ mọ iyàrá tó ló gbé wọ̀ gbẹ̀yìn kó tó jáde láyé. Bó jẹ́ yàrá Liam ló wọ̀ gbẹ̀yìn, CCTV footage máa fi wọ́n wá. Iyàrá tó ń sùn nìkan ni kò ní síbẹ̀ torí privacy. On ṣá lè fi síbẹ̀ kán máa wo bọ́n òun àti ìyàwó ẹ̀ ṣe ń bára wọn sùn. Iyàrá téèyàn ń sùn nìkan bedroom ni ò ní sí privacy. And I've been in the house. I saw those CCTV. I saw them. So now the one in the house has been damaged. Use your office. Use that hard-earned money. The public donates. We have every right, every fucking right, every motherfucking right to ask you, Sanshitu, to use your office to request for CCTV footage, the backup of the CCTV footage from the person that Mohbad rented his house or bought his house from, either of the two. And we have every right to ask you, to ask the management estate gbogbo lé tọkọ síbẹ̀ àwọn tó wà ní estate yẹn mo mọ̀ pé body ni wọ́n. You have every right and we also have every right for you to approach the management pé CCTV tó wà ní gbogbo premises yẹn, CCTV wà ládùúgbò yẹn, tẹ́ bá ṣe ń wọ close kankan CCTV wà bẹ́ẹ̀. Ẹ máa wọn CCTV tó máa ń tóbi tó máa ń gùn wálẹ̀ yẹn, tó tóbi tó gùn wálẹ̀, èmi fojú ara mi rí CCTV wà ní gbogbo premises yẹn. Kódà gan bá àti ẹ̀rọ ojú Mohbad àṣàrí mọ́tò Mohbad bó ṣe wọlé, plate number ẹ̀ á rí bó ṣe jáde. A fẹ́ mọ time tó wọlé gbẹ̀yìn, a fẹ́ mọ time tó jáde. As a matter of fact, tẹ́ bá tún gbé jáde tán àwọn kan tún ṣì wà tó jẹ́ pé wọ́n máa zoom ẹ̀ tí ò bá clear, wọ́n máa zoom ẹ̀ báyìí tó máa tún fi fún wa clearer picture. Owó ló máa jẹ. Èmi ti volunteer 2 million lọ́wọ́ ara mi. Gbogbo owó tẹ́ bá fẹ́ náà èmi ti volunteer 2 million. Mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa dáwó. This is not about Yomi again. Now it is about Sanshitu and Baba Mohbad. I'm not even mentioning Mr. Muiwa. Sanshitu and Baba Mohbad. How
do we get the CCTV footage, the backup? How are we going to get the backup from the owner of Mohbad's house? Backup ni mo pe o, kò ń ṣe tinúlé Mohbad gangan, kò dẹ̀ ń ṣe ti neighbor o. We don't have any right to go and be disturbing neighbor. Àwọn tó ní ilé gangan, ẹni tó ní ilé, a máa gba backup lọ́wọ́ ẹ̀. Àwọn tó wà ní àdúgbò, tó ní àdúgbò, a ní ìdí tiwọn náà. Tó bá wá jẹ́ pé ti approach wọn, wọn ò fún yín, ẹ jẹ́ ká mọ̀, ká pariwo wọn síta. A kò ń ṣariwo nìkan la máa wá pa. If you ask them for it and they turn you down, then you have the right to petition them. You have the right to petition them. Because èmi ò sọ pé toxicology ò lè sọ kú tó pa Mohbad o. I feel like toxicology is not 100% enough. Yeah, it is not 100% enough. Ẹ mọ̀ dí tí ò fi wà 100% enough. Tó bá yẹ pé toxicology wà 100% enough ni, there will be no need for second toxicology. Mi ìdẹ̀ fẹ́ ṣe justice for Mohbad, mo ti ń wọnú ẹ̀ lọ báyìí sìn. Ṣé mọ̀ pé toxicology tí gbogbo wa gbójúlé ń sìn tá àná fẹ́ wá kà fún wa, ṣé mọ̀ káwọn ìjọba ti ṣe kan tẹ́lẹ̀. Ṣé mọ̀ pé because error ọkọ̀ wọn get the conclusion la ṣe lọ ṣe second one. So ṣé the same toxicology tó ṣe tí wọn get the conclusion tó differ fún wa tá fi lọ ṣe second one, ṣé yẹn la second one yẹn náà la tún wá fẹ́ trust 100%. A máa mú toxicology yẹn alongside la máa fi ṣe. Èmi ṣì ń sọ ṣe ó súnmọ́ original, ó jìnnà sí AI. Baba Mohbad and Sanshitu, we the public, or maybe some of the public, want the CCTV backup of Mohbad's house from the owner of Mohbad's house. We also want CCTV backup of the Mohbad premises of Mohbad's house. Láti ẹnu gate, first gate, second gate. Afẹ́rí àwọn tó wà ní duty, ẹni tó staff tó ṣí gate fún Mohbad lóru ńgbà tó dé látẹnu láti ibi iṣẹ́ ó gbọ́dọ̀ ṣe bọ́n ṣí gate fún ni. Àwọn staff uniform wọn máa ń wọ blue ṣòkòtò navy blue ló máa ń wọ, color blue tó máa ń wọ rẹ̀. Ẹ lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ. Uniform blue eléyìí ló máa wọ̀ sórí ẹ̀, wọ́n á dẹ̀ wọ ṣòkòtò navy blue, ìgbà míì wọ́n á wọ white. Mo mọ̀ nǹkan tí wọ́n dẹ̀ máa ń dé fìlà. I know what I'm saying. So èèyàn tó ṣí gate fún Mohbad nígbà tó dé láti show, ó máa yọ nínú footage now. Gbogbo ìgbà tí Mohbad tún jáde, each staff tẹ́ gbà sẹ́nu gate tí yín tí management gbà, wọ́n máa yọ gbogbo bó ṣe ń wọlé tó ń jáde. Àwọn tó ń ṣí gate fún náà, àwọn náà máa yọ nu CCTV. So a ronú lọ síbẹ̀ yẹn, a béèrè the right thing tó yẹ ká béèrè. À ń rojọ́ wèrè, ẹ ń jàjẹ́ orí burúkú kiri, àbí bẹ́ẹ̀ kọ́, ẹ wálẹ̀ ń wá justice. Jòsí wọ́lọ́run ló ń wá justice. I've thrown out the question to you, Sanshitu and Baba Mohbad. You have every right. Lábẹ́ òfin, ẹ̀mí ló bọ́. Ẹni tó pa management àti ilé yẹn papọ̀ òun ni Mohbad, kò dẹ̀ sí mọ́. So ń sìn yìí, Baba Mohbad, I need the footage. Ashana gan, ó ní every right láti béèrè footage yẹn. Ṣùgbọ́n má yẹ ká lọ sọ́dọ̀ Ashana. Ẹ̀yin àti Sanshitu, at least we paid. Àfi tẹ́ bá sanwó fún Sanshitu ní kẹjẹ́ ká mọ̀. The public paid Sanshitu. We paid him. He was paid with public money. Not your own money, oh. Baba Mohbad, not your own money. Oh. Sanshitu was paid with public money. So the public, some of the public, I'm not going to generalize it, the public, some of the public would like Sanshitu to please, you can say I'm saying please, to please use his office, his power, his seal wọn kọjọ kan fi béèrè gbogbo CCTV àdúgbò yẹn. Kò sí bó ṣe lè pọ̀ tó a máa dá owó ẹ̀. Èmi ti pledge 2 million naira. Tówó yẹn bá pọ̀ jù bẹ́ẹ̀ yẹn ló mo lè sọ di 3 million. Iṣẹ́ la máa fà ká tó fa iṣẹ́ ìjọwọ́ ká tó fa ṣe ọjọ́ méjì sọjọ́ mẹ́ta. 3 million á pé àtúnṣẹ́kù. A ní díẹ̀. Ó yẹ ẹ̀yin tèmi ẹ sọ̀rọ̀. Ìṣòrí burúkú kiri mo kàn wo gbogbo yín láti jọ yìí. Èṣìkéṣì ẹ pẹ́ lórí mi lè ṣìkéṣì yọ̀mí ṣe báyìí. Tẹ̀sán yẹn pátápátá. Pẹ́ lórí mi lè ṣìkéṣì yọ̀mí ṣe báyìí. Ìwọ kan fi yín nísàlẹ̀ nígbà tẹ́ ń sọ̀rọ̀.
èèyàn kan kí yín nísàlẹ̀ ó dàbí lára àwọn lovers yín ni. ẹ lọ ṣe nǹkan tó ní ẹ ṣe kẹyẹ ṣe pé fún ẹni tí ó ṣẹyìn kẹyẹ ṣe pé fún àwọn ọmọ yín kẹyẹ tí mo ṣe kẹyẹ tí Mohbad ṣe business center kí generation yín kẹrò bóyá Mohbad Karimo náà ṣe pé fún ẹ ṣe pé fún Karimo àwọn generations yín lẹ ṣe pé ó ti pọ̀ jù. ẹgbà òdìdí sàn ẹ ń waste sàn kan tẹ̀lé yín lọ corona wọ́n ṣe kiri ẹ jẹ́ kí màá yẹn gan lo gbogbo agbára wọn tán ẹ ń waste wọn ẹ ń waste ọ́fíìsì wọn kàn béèrè kàn sọ pé kò sí lásán then you should petition them torí ok ẹ jẹ́ kí n bi yín question kankan torí kí ni backup ṣe wà ṣebí torí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ni torí kí ni CCTV ṣe wà in the first place àwẹ̀ má parọ́ o ìwọ ló wà nù fọ́tò yìí ìwọ rèé o irọ́ ló ń pa ọ̀yà ṣé ìwọ kọ́ lélẹ̀ ọwọ́ everybody máa bọ́ ni now kí ló wá dé láti jọjọ́ yìí ẹ wo ẹ̀yin lẹ mọ̀ ẹni tó kú ni tiẹ̀ gbé ṣá Ọlọ́run ẹ̀yin lẹ mọ̀ sọ fún kémi fẹ́ bá yín dá sọ̀rọ̀ ọ̀rọ̀ yamayama ní Yorùbá sọ tí Yomi bá ń wá 3 seconds kí ẹ̀yin náà lọ gba backup now tí ò bá wá sí ká wá bẹ̀rẹ̀ láti bẹ̀ wọ́n ti ẹ̀ ṣe máa ní kò sí ẹ ṣe yẹn àgbọ́pẹ́ ti lọ bá management ni ò fún yín ẹ wá ń ṣẹlẹ́yà kiri ẹ ń jàjà òṣì bàbá náà bọ́ta wá ganu a máa dájàlẹ̀ a máa ṣe fracas ẹ wá náà ń wá justice regret kan tí mo ṣì máa ń ní láyé mi ni pé mi ò mọ ọmọ yẹn kí n tó kó tó kú mi close mọ́ kó tó kú wàláì kò ní kú nígbà tí wàhálà ti ṣẹlẹ̀ tọ́lọ́ndẹ̀ ti ń gbàdúrà ẹ̀ wàá fi ìlú yẹn lẹ̀ ó jẹ́ Kenya ń bẹ̀ yẹn wàá kọ́kọ́ lọ forí pamọ́ síbẹ̀ náà bó jẹ́ Ghana wàá kọ́kọ́ forí pamọ́ síbẹ̀ náà láti ibẹ̀ wàá ṣèwé wàá cross ó kàn ṣe example ni wàá fi Naija lẹ̀ wọ́n lu ẹ̀ kí yọ́n ṣe gbogbo ẹ̀ kẹ́ tó fúnra yín lóyún débi tẹ́ máa bímọ gbàbí kẹ́ tó plan wedding tẹ́ plan wàá yá dànù wàá dá Amẹ́ríkà tó ráyè wọlé sí Amẹ́ríkà wàá lọ sí musical school tó wà lọ́ti máa bẹ́ẹ̀ wá tó ń ṣetán ní musical school báyìí wọ́n máa bẹ́ẹ̀ wá àwọn tó máa bá kọrin tẹ́jọ́ máa collab. God bless America. O ti good tẹ́lẹ̀, o ti good. Wá wọlé sí America, you go to musical school ló máa lọ. Tó bá máa ṣe tán kọ́ tó fún ẹ certificate báyìí, àwọn tó tẹ́jọ́ máa kọrin tó jẹ́ olórin l'America bí báyìí. Wọ́n máa link ẹ up. Management gan, àwọn tó máa manage ẹ gan máa bẹ́ẹ̀ ni. Wọ́n máa bẹ́ẹ̀ ni tó good bẹ́ẹ̀ yẹn. Practical tó bá máa ṣe ní school gan ní musical school ẹ lásán practical tó fẹ́ ṣe gan àwọn tó máa link up pẹ̀lú ẹ̀gọ́ tẹjọ́ máa ṣe practical papọ̀ àwọn tó jẹ́ pé wọ́n gan tó bá wà Naija ò lè bá wọn pàdé wà á kọ́kọ́ blow débi tọ́wọ́n àṣàkẹ́ gbogbo wọn yẹn blow dé kó tó bá wọn pàdé ọ̀fẹ́ ló máa approach wọn lọ́wọ́n school ẹ̀ ló máa link ẹ pẹ̀lú wọn because it's a musical school and they have their connect wọ́n ní connect ó ṣì máa wà school I'm talking about Mohbad ó máa wà school báyìí ó dẹ̀ ti máa meet pẹ̀lú àwọn top American musicians níbí báyìí I'm saying the facts by the time tó wá máa ṣe tán báyìí management máa bẹ̀ ní àwọn tó máa manage máa bẹ̀ ni you just need to do one show here for them to know you ó tó ṣe tán school gan wà á ti máa gba all wà á ti máa ṣe show káàkiri àwọn tí Naija gan ló máa bẹ̀ pé táwọn bá wá sí Amẹ́ríkà àwọn fẹ́ collab pẹ̀lú ẹ̀ tó jẹ́ àwọn lókà àwọn oníjẹkújẹ ló lọ bá tò that's the only thing tó ń ṣe mí o ló ṣe má tún jẹ́ kí n break down gbà mí pé it could have been evitable honestly. ẹ̀wẹ̀ jẹ́ kí n dákẹ́ jàre ká ló tún fẹ́ sọ̀rọ̀. ọmọ mi ọ̀rẹ́ mo ní jìnnì in fact nǹkan tẹ̀ sọ nǹkan tó. ṣé sanitizer bí iṣẹ́ ló ń ṣọwọ́ mi báyìí dàbí sanitizer ni ó yẹ jẹ́ ká sọ̀rọ̀ náà why is everybody muting àbí ṣá máa stream ní ṣé ká stream èmi ti sọ tèmi o ibi tèmi tún rò sí lọ nìyẹn o because mi ò gbẹ́nu sínú sanitizer yẹn ni ọwọ́ mi dẹ̀ ṣe kákákáká mo ṣàmọ̀ kí tí bá ti fọwọ́ tán báyìí ní ibi iṣẹ́ ló máa ń bẹ̀. àwọn wáyàn wọn ò ráhùn èèyàn. tó àánú rẹ̀ jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo pátápátá náà lẹ́yìn láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn fún ìgbà ojú tẹ̀ ṣe ń darapọ̀ wọn fún ìgbà àkọ́kọ́ tẹ̀ ọtí follow wa abẹ́ ọtí subscribe ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè
ìyẹn gògó náà mọ̀ta ń lórobó ní gbogbo àkúgbà tàbá ti ń ju fọ́nrán sórí láyé. Àdàbà ọ̀nà ní àsùngbẹ́ iná ń jó ẹyẹ lẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ àdàbà àtúntì fọ̀fẹ̀rẹ̀ àwọ̀lú sọ̀lódẹ̀rọ̀ pẹ̀sẹ̀.